Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá mo kí gbogbo wa a kú weekend. Mo kí gbogbo Yorùbá ní tilé toko níbi gbogbo ibi tá bá wà. Mo kí yín pé yes a kú dédé wò yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ léèní kò ní pọ̀ but ọ̀rọ̀ yẹn mú láti ṣe àwọn àlàyé kan kó yé gbogbo ọmọ Yorùbá ní tilé toko ni. Kíni kan mo fẹ́ sọ, mo ti ṣe àwọn video yẹn several times. Mo ní pé àwọn kan wà nínú media wa yìí tẹ́ pé wọ́n yìí máa lò, tẹ́ pé àwọn olóṣèlú náà máa ṣiṣẹ́ fún. Most of wọn míì kò ṣe kó báyà wọ́n mọ̀ intentionally wọn ò mọ̀ ní o, but bí i pé wọn ò ní wisdom tó. Kọ́nkọ̀n pariwo kan wá viewers nìkan náà mọ̀, kò sí wisdom rárá. Wọn ò dẹ̀ mọ̀ tó ń pè ní what they call it, bí àwọn politicians ṣe máa ń use àwọn èèyàn because most of them kò ṣe kó báyà wọ́n mọ̀ but nítorí nǹkan tó ń fẹ́ jẹ́ èmi nìkan ni kan jẹ́ èmi nìkan ni kan máa gbọ́, èmi nìkan mo ní information. Mo ti ṣe video several times máa ń sọ̀rọ̀ lórí always in gbogbo ìgbà. Òyìn ló ń sún ẹlòmíì opportunity yẹn weakness wọn dẹ̀ ní àwọn rò pé àwọn smart ni but weakness ló jẹ́. And that weakness and politicians they are very smart. Òun náà ń lò náà fi ń rẹ́ ẹlòmíì lò. Irú ẹ̀ ni Yèyé Dára tán lò yẹn. And politicians ń lò but ó lè kó mú èrò pọ̀ mọ̀. Yorùbá nation ló máa lóun jà fún but kò mọ̀. I will say the truth. Máa fẹ́ kò mọ̀ but bí i pé onílára ẹ̀dá tọ́lọ́run ti dá tẹ́lẹ̀, onílára èèyàn tí ò dá láti ilẹ̀ ẹ̀kan ẹlòmíì wà tẹ́ pé ẹ̀kan rò pé bóyá ó dá tẹ́ bá wo inú ẹ̀ ò dá rárá. Èèyàn tí inú ẹ̀ ò dá ni. Màá ṣàwọn àlàyé kan lóríṣiríṣi fún gbogbo ọmọ Yorùbá lẹ́ni pé aláti ṣọ́ra fún àwọn èèyàn báyẹn nínú media. Irú Dára ẹ gbọ́dọ̀ ṣọ́ra fún. Máa kígbe gbogbo media ni mo bá ẹ gbọ́dọ̀ ṣọ́ra fún gẹ̀ yìí. Ara àwọn tó máa tì wá, tó máa ba ìrìn ilẹ̀ Yorùbá jẹ́ lélẹ̀. Àwọn tí àwọn politician máa lò tó máa fi ba ìrìn ilẹ̀ Yorùbá jẹ́ lélẹ̀. Tó máa fi dá confusion lẹ̀ sáàrin ìgboro lórí pé kí èèyàn kan máa parọ́ nítorí pé ó fẹ́ jẹ́ pé káwọn èèyàn lè mọ̀ ẹ́. Kọ́ lè sọ pé ó ní forefront, ìwọ ni spokesperson fẹ́ ní báyìí. Ó ṣàwọn ìkẹ́ tó bá kan bá ti pè é, kan jẹ́ ìwọ nìkan ló ní contact ló ní connection but ilé ayé ò rí báyẹn. Mo máa ń sọ ẹni tó lọ́ máa gbé sókè àgbé sókè, you don't force it. O dẹ̀ ní láti bá tẹnìkejì jẹ́ kó tó débi tó ń lọ kó o ní ìdẹ̀. Màá sọ àwọn instances kan lóríṣiríṣi. Màá brief èmi fẹ́ kí fídíò yìí gùn jù lórí Dára show tó ṣe bí méjì mẹ́ta tí mo ti wò sẹ́yìn. Ẹgbẹ́ mi ò sọ̀rọ̀ rárá. Eléyìí tá sọ tí àwọn sọ pé ká má sọ̀rọ̀ rárá pé ká fún wọn ní 2 weeks. Màá mú dé gbogbo bẹ̀yẹn. Màá fẹ́ káwọn èèyàn tó ní ọpọlọ tó níyè mo fẹ́ kàn gbọ́ nǹkan tí mò ń sọ yìí. Ṣé rí Dára? Mi ò mọrú ẹ̀dá t'Ọlọ́run dá but kò ń ṣọmọ rẹ̀. Mi fi bàjẹ́ ó yẹ kí èèyàn sọ kò ń ṣọmọ rẹ̀. Ẹni tó bá mọ̀ ló máa mọ̀ pé kò ń ṣọmọ rẹ̀. Mi ní tán kò ń ṣọmọ rẹ̀. Get them pé Yèyé Dára kò ń ṣọmọ rẹ̀. Kò ṣe kó bá mo fi bàjẹ́ mi náà lọ́mọ tèmi but tá bá rí nǹkan tí ò dáa sọ pé kò dáa. Kò ń ṣọmọ rẹ̀. Kò dẹ̀ ń ṣọmọ tó lẹ́kọ̀ọ́. Ọmọ tẹ́ pé tó ń bá fọ lẹ́yìn kó náà dá lágbo òyìnbó. Kò dẹ̀ tó fọ lẹ́yìn rárá. Òun ló fọ ẹyin ara ẹ̀. Òun ló bá ayé ara ẹ̀ jẹ́ débi tó dé yẹn. Opportunity ni fún nígbà tó ń ráyè wọnú Yorùbá nation. Ayé fracas náà làwọn wà. Kò sí wọ́n ráyè wọ Yorùbá nation. But ẹ mọ̀, you mean anything. Èèyàn lè máa ṣe nǹkan tí ò dá tẹ́lẹ̀ tó bá change ó change. That's my own principle. Mi ò believe pé ẹnìkan bad forever and never kò sí. Kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára. Ṣé n get it? But tí èèyàn bá ti wá ń ṣe nǹkan tó bá rí level tí àwọn kan dé gbogbo àwọn ìwà tí èèyàn bá fẹ́ kí ìwà tí ò dọ̀ yẹ kí èèyàn máa feel ẹ̀ ní kó máa change. Bí ayé ṣe ń yí kó náà máa change sí nǹkan tó lọ. But ẹlòmíràn tẹ́ pé ìlara tó ti wà lára Dára kò lè kúrò lára ẹ̀. Kò dẹ̀ dá. Ẹ̀dá tó bá ti ń ṣe irú nǹkan báyẹn, a máa jalè, a máa parọ́, a máa mutí, a máa fagbó, a máa gbọ́kọlọ́kọ. Ẹ̀dá tó bá ti ń wúrà báyẹn. Mi wá blackmail anybody. Màá fún yín àwọn instance kẹ́rin pé òun ló fẹ́ da media rú. Òun dẹ̀ ló ti ń da media rú tẹ́lẹ̀ táwọn èèyàn mọ̀. Màá wá àwọn show mi báyìí màá kàn mí rí. Ẹ pé mi ò jáde ó ṣe díẹ̀. Ṣé rí àkọ́kọ́ mo rí show kan tó gbé Professor Wálé Adéníran wá sórí show ẹ̀. It's a pity fún Professor Wálé Adéníran. It's a pity. Ǹjẹ́ ìmọ̀ sọ inú ẹ̀dá jìn. Tẹ bá mọ nǹkan tí Dára ti sọ ní ẹ̀yìn
fáwọn èèyàn nípa Professor Adéníran tẹ bá rí bàbá yẹn máa lẹ̀ lóko ni ẹni kó wá fi ọmọ kan tó bí yẹn kó fi wá búra sí tó bá parọ́ mọ́ eléyìí ó sọ fún mi àpè mi àti Dára sọ lórí fóònù ni ló sọ fún mi lórí fóònù ẹ tún wá béèrè lọ́wọ́ àwọn gúrùpù ẹ̀ nǹkan tó sọ fún ẹ ó tún sọ káàkiri nínú gbogbo àwọn tó wà nínú àwọn gúrùpù ẹ̀ nínú àwọn fáǹsì nínú gúrùpù ẹ̀ tó ń ṣe gúrùpù ọ̀rọ̀ tó sọ nípa Professor Wálé Adéníran wọ́n á rí pé this same man tẹ́ pé nítorí ọ̀rọ̀ tó sọ nítorí tẹ̀sí mi rẹ̀ àti lórí ọ̀rọ̀ tó sọ àwọn ẹbí ẹni pé mi ò ta sí mi ìbú máa yẹn rí yẹn igbákejì bàbá wa Banji Akintoye mi ò bú bàbá yẹn rí bọ̀rọ̀ tí ọmọ yìí ti sọ lẹ́yìn bàbá yìí most of àwa èèyàn lábẹ́lẹ̀ ojú yẹn la fi ń wo professor yìí la fi ń wo Professor Wálé Adéníran mo kò fẹ́ sọ àṣírí kan fún pé láti inú ni wọ́n ní ilẹ̀ lamẹ́ríkà níbi tán bá ra nǹkan wọn ní tán bá ra mọ́tò tí wọ́n bá ó lọ ra lemon ló rà ó dà pé mùkí lemon máa pupa níta bọ̀ tí inú ẹ̀ kan inú ẹ̀ ò dáa ẹ̀dá tí ò dáa ni Dára ẹ̀dá tí ò dáa ni ẹ̀dá tí yàn ń sá fún ni kan pa Dára náà kan tó péjọ ni mi ò fi ṣe yẹ̀yẹ́ but mi rò pé ó lè yí padà because ó ti wà nú ẹ̀jẹ̀ ó ti ń ṣe tipẹ́ ó wà ní attitude ẹ̀ kó ó ti wà used to it ó wà ní character ó wà ní lifestyle ẹ̀ just to destroy other people ó ti wà ní lifestyle ẹ̀ kò dẹ̀ dá ó destroy máa yí fún mi kó fi ọmọ kan tó bí ẹ̀ kó fi wá búra kó gbé omi síta kó fi ọ̀bẹ sínú ẹ̀ kó fi ṣépè kó fi búra òun làwọn èèyàn ń gbà yẹn ojú yẹn la fi wo Professor Adéníran tó ń gbà tó wá gbé máa sórí show èmi dẹ̀ yẹ pé ojú làgbà ya mo ṣáà dákẹ́ mi bá ta sí bàbá yẹn mi ìbú bàbá yẹn rí mi tẹ̀ sọ̀rọ̀ sí díẹ̀ rí because I don't know anything about him èmi wọ́n ní mi ò ń sábà fẹ́ gbé sórí I don't believe in that ohun tí n bá rí tọ́lọ́run bá fi hàn tí n bá ní good evidence lórí mi ò ń rìn nígbà tó yá àwa máa rí lórí show tó pé bàbá yẹn wọ́n á wo gbogbo ẹ̀ ṣe rí mímírí tó mírí nínú show yẹn ẹ̀rí ọkàn ló ń jẹ́ Dára níjọ́ tó gbé Professor Wálé Adéníran wá sórí show ṣe tí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ tó mírí ẹ̀rí ọkàn ló ń jẹ́ because ó mọ̀ pé àwọn kan wà tóun ti sọ nǹkan bàbá yìí fún òótọ́ mò ń sọ fún yín àwọn tó sọ fún pọ̀ nínú group ẹ̀ ojú yẹn ẹ̀yìn ẹ̀rí ọkàn yẹn ló ń jẹ́ ń bẹ̀ yẹn kò ṣe pé ó fi pìtì fún Professor Wálé Adéníran 1 point nìyẹn dẹ́ni kejì tẹ bá tún notice dáadáa ṣe níbi tí nǹkan bá ti ń dàrú ibẹ̀ ló máa ń like ó máa rí kó máa rí viewers láti bẹ̀ ó máa rí kinní kan láti bẹ̀ ó máa wà popular ó máa ní connection ó máa wà connected láti bẹ̀ àwọn style ẹ̀ nìyẹn kó báyé ìtẹnìkan jẹ́ kó fi gbé rẹ̀ sókè style Dára nìyẹn style yẹn ló lò pẹ̀lú Bàbá Lẹ́kìtì the same method náà ló lò fún Bàbá Lẹ́kìtì iṣẹ́ tí bàbá yẹn ṣe yálà yẹ anybody nínú ohun wọn yálà yẹ ò lè ṣe iṣẹ́ tí Bàbá Lẹ́kìtì ń ṣe níjàgbara ilẹ̀ Yorùbá yìí o kò lẹ́mí Bàbá Lẹ́kìtì rárá níbi ìjàgbara ilẹ̀ Yorùbá yìí kò lẹ́mí Bàbá Lẹ́kìtì but àwọn pàmì tó máa ti wà ní àbúrò ó máa ń fún àwọn tó wà ní ó máa ń fún wọn ní upper hand ju àwọn tó wà ní lọ wọ́n máa rò pé àwọn ti jẹ́ àwọn tó dé àwọn ti arrive àbáwọn ti kọjá level kan láàmì pé ò kọjá level wọn kan rárá because mi ìmọ̀ nǹkan tí Bàbá Lẹ́kìtì ṣe fún ẹ tó kàn ṣàfẹ́ destroy mind to the last pé yes kí máa kú ló ń lé for no reason just for the reason pé Bàbá Lẹ́kìtì ò sí London kó máa rí control bó ṣe máa ń control àwọn ọkọ ẹ̀ tó wà ń lé ó ní problem tó ní ó ní psycho problem yẹn gan ìyẹn Dára ó ní psychological problem ìlara kò dẹ̀ dá ṣé gbọ́ nígbà ọ̀rọ̀ Bàbá Lẹ́kìtì tán sọ yẹn nípa ọ̀rọ̀ ọmọ wọn gbé mọ́tò fún òtúrò ẹ̀ náà fi gba gbogbo wọn mú mọ̀ àti ìyá tó ń gbé mọ́tò fún Bàbá Lẹ́kìtì ìyá yẹn yọ̀ǹda mọ́tò yẹn ni mọ́tò yẹn náà mọ́tò máa sọ pé mi lè sọ pé ìyá yẹn tọkàntọkàn lòun fi gbé mọ́tò pẹ̀lú ayọ̀ ló fi yọ̀ǹda mọ́tò yẹn fún Bàbá Lẹ́kìtì but mi fẹ́ máa sọ nǹkan tí Bàbá Lẹ́kìtì tó rí mọ́tò yẹn fẹ́ lè gbẹ̀mí Bàbá Lẹ́kìtì kò dẹ̀ ṣe kó bẹ́ẹ̀ yẹn fi ṣe ká o ìyá yẹn fi ṣe ká o ìyá tó fún mọ́tò fi ṣe ká rárá
bíra kí mọ́tò wọn ti páàkì ńlẹ̀ ti pẹ́ ìyá ò mọ̀ ń pa mọ́tò rárá òun kàn yọ̀ǹda ẹ̀ fún bàbá lẹ́kìtì ni tí Dára fi ń ṣèrè ègún pé true òun náà fi gbé mọ́tò wọn láwọn náà fi gbé mọ́tò fún bàbá lẹ́kìtì then campaign tó ń ṣe lẹ́kìtì fún rally lẹ́kìtì iṣẹ́ tí bàbá lẹ́kìtì ṣe tó bá ní kọ́mọ Yorùbá máa sanwó fún bàbá lẹ́kìtì àwọn ará Èkìtì máa sọ ẹ̀yin ọmọ Èkìtì tó má ní kẹ́ máa sanwó bàbá lẹ́kìtì ẹ lè sanwó yẹn tán fún bàbá yẹn pẹ̀lú àwọn group tó kójọ ẹ lè sanwó yẹn tán fún wọn iṣẹ́ tí bàbá yẹn ṣe lẹ́kìtì yes but mi fẹ́ mẹ́nu lọ bẹ̀ mọ́ because bàbá lẹ́kìtì fúnra rẹ̀ ó ti sọ díẹ̀ púpọ̀ nù so I'm not here for that so jẹ́ máa tún bá ṣe bá rí tí mo sọ pé Dára èèyàn tó jẹ́ pé onílara èèyàn tí ò dáa èèyàn táyé ti bàjẹ́ tó máa báyé èèyàn jẹ́ ni ló máa ń wà báyẹn máa raise the point kan tó bá tún wo show kan tó ṣe pẹ̀lú máa nǹkan tó ń pè ní Ayílóge àbí Ayílóge dẹ̀ náà ń pè máa yẹn bàbá tó jókòó sórí tó nìkan dánìkan jókòó sórí síìtì èèyàn méjì yẹn tó gbé sórí show yẹn gbà yẹn náà mo sọ fún kó máa create bí àbòsí kó máa da gbogbo mídíà láàmú kó máa fúri ilé ìgbára wọn iṣẹ́ Dára ní nínú mídíà group Yorùbá Nation iṣẹ́ tí Dára ń ṣe nínú mídíà nìyẹn kó da ilé pọ̀ mílé kó bélé ìjà kó fẹ́ ilé pọ̀ mílé ilé sọ bí kó fẹ́ irọ́ ó dẹ̀ máa fọ́ọ̀mù àwọn ọ̀rọ̀ kan tí kò exist rárá mi mọ́ bóyá ń ṣe mi mọ́ tó máa ń ra àwọn ọ̀rọ̀ báǹtì báńtà tó máa ń kàn akọ̀dédé pamọ́ ṣáá ni for no reason just to bring you down for no reason and evidence of ẹni tó bá ti sọ ẹni kó máa mú irú ẹ̀ síta ẹni kó máa mú proof síta ó máa ń like ibi tí wàhálà bá ti wà kó lè fi mú àga tó bá ti hate yín àga kan ní wọ́n sọ pé àwọn rí yín bì kan ó máa fi 2+2 ẹ̀ kún kó lè fi just bring you down iṣẹ́ Dára nìyẹn tó ń ṣe nínú mídíà mo sọ gbogbo àwọn mídíà gbogbo náà ń sá fún Dára let us say the truth gbogbo náà ń sá fún Dára gbogbo náà ń sá fún because it's just ó kàn ń forí àgbàrá wọn ní gbogbo náà ń dààmú ilé ìdààmú gbára wọn mọ́ra wọn just because of pé o fẹ́ wà relevant ìwọ ló fẹ́ jẹ́ forefront ìwọ ló fẹ́ jẹ́ spokesperson fún bàbá ìwọ ló fẹ́ jẹ́ ilé ìwọ ló fẹ́ kó bá sọ̀rọ̀ ìwọ ní kó wá mí kó máa head everything gbogbo orí tó ń sá yẹn tó lóun ò bí afẹ́ síbẹ̀ ò lè dé bẹ́ẹ̀ ibi tó lóun fi ẹ́ sí you are good in that I'm telling you ó wá náà tí mo kọ́kọ́ ń wò náà nígbà tó ń bẹ̀rẹ̀ ṣò yín wọ́n Dára ó wá ní wọn your presentation is good mi ní tán ẹ it was good you are doing fine but ẹ̀dá tó bá ti ní ìlara kó bá máa ṣe kan dáadáa láyé yìí ìlara yẹn ó máa ba gbogbo dáadáa tó ti ń ṣe jẹ́ ìlara àbòsí kò dẹ̀ dá ìlara ọmọlàkejì kí wọ́n ní abínú ẹni ló máa ń wà tó ń wù yẹn Dára abínú ẹni tí kò bá ti lọ yọ òun wè báyìí kẹ́ni náà kó destroy ẹni náà pa wàdé máa lé ẹni náà kọ́ńtẹ̀ tí wọ́n bá yẹn parí ẹ̀ wáyé tó máa lé ẹni náà lábẹ́lẹ̀ that's what you do nǹkan tó ń ṣe fún bàbá lẹ́kìtì nìyẹn this same problem náà ló dálẹ̀ láàrin Yonitiri àti bàbá òun insinuate àwọn nǹkan lábẹ́lẹ̀ wọ́n fi sample wọn ìṣẹ́ ni mo sọ pé ṣòtò pé bàbá Ayílóge wá wọ́n ti yọ plan ẹ̀ iṣẹ́ bàbá Ayílóge yẹn náà bàbá àgbàlagbà tí ò fi rẹ̀ sípò àgbà àwọn ilé tẹ́ pé wọ́n Nàìjíríà náà wà wọ́n Nàìjíríà ní bàbá Ayílóge yẹn wà àti lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́dí wọ́n Nàìjíríà ní gbogbo wọn wà wọ́n Nàìjíríà ní gbogbo wọn wà àwọn ilé yòó ń ṣara wa nígbà tó ń rí pé nǹkan tí ń bọ́ sí náà ṣe ń join jíjọ tó ń join yẹn àwọn dẹ̀jọ́ fẹ́ wá dàrú ni kí wọ́n á gbà lọ́wọ́ wa mo ti ń sọ wípé àwọn kan wà sẹ́ẹ̀ tó ń plan lábẹ́lẹ̀ sẹ́ẹ̀ wọ́n ti rí pé àwọn gba Yorùbá Nation but àwọn fẹ́ ajá kí àwọn olórí burúkú tẹ́ pé wọ́n ń rúùlù nígbà ayé Nàìjíríà yẹn àwọn Yorùbá tó lórí burúkú ọmọ àlè àwọn bàbá òfò tá a níwọ̀n wọ̀nyẹn wọ́n tó wá fẹ́ máa rúùlù again nínú Yorùbá Nation but which is wrong which kò yẹ kó wá bẹ̀. máa sọ kíní kan fún bàbá Professor Banji Akintoye you are not the same with these guys ẹ ti jọ wà tipẹ́ pẹ̀lú àwọn bàbá yìí Afẹ́nifẹ́re ni o ìlànà ni o gbogbo àwọn boys ẹ ti jọ wà tipẹ́ Ọlọ́run wá yọ yín kúrò Ọlọ́run fi hàn yín pé sẹ́ ẹ sí ní the same mindset pẹ̀lú àwọn people yìí Ọlọ́run ṣe mú yín kúrò and this people gbà tọ́lọ́run mú yín kúrò wọ́n súnmọ́ yín gbà yẹn wọ́n wá rí pé Ọlọ́run ti rí lànà tọ́lọ́run mú yín lọ gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ní rọ wá bá yín bàbá òun ní gbogbo àwọn tẹ̀ ń rí gbogbo àwọn Ayílóge èdè àwọn Nàìjíríà mi máa fẹ́ ní gbogbo sọ fún yín àwọn ọmọ kan tó ń ṣe nínú gbogbo group tó ń pè ní Yorùbá Gbòde àbí kí wọ́n pe group yẹn wọ́n Nàìjíríà ní gbogbo máa ń polówó káàkiri gbogbo nù group káàkiri
so àwa dẹ̀ ti sọ fún yín pé àwọn ilé ìfẹ́ hijack Yorùbá nation tó máa dé pé mo sọ pé wọ́n la tán méjì mo sọ several video lé ló mọ either 6 months or 9 months ago pé wọ́n la tán mi tó máa dé pé Yorùbá fẹ́ bọ́ sẹ́ má kàn tún sọ bó bọ́n ṣe máa gbà bóyá máa hijack ẹ̀ mo ti máa tẹnu mọ́ náà ń wá wọ́n máa pé a máa gba Yorùbá nation but àwọn náà fẹ́ orí burúkú tó ń rúlu ní Nàìjíríà náà fẹ́ máa continue bàbá yìí lóge yẹn pé bàbá yẹn kò irú yẹn a ló ń pè wọ́n ní leader irú wọn yẹn tó ní wisdom kún nǹkan tó ń ṣe nídìí irú wọn then nǹkan tí mo fẹ́ sọ fún bàbá Professor Banji Akintoye àwa youth ní kẹ́kọ̀ọ́ síbẹ̀ mi kàn ti dàgbà jù ẹ kọ́ àwọn youth síbẹ̀ àwọn bàbá tẹ̀ ń wo àwọn ọmọ rẹ yín àwọn ọmọ ẹ̀ńtẹ̀ mọ̀rí yín tẹ̀ ń kó yín káyà àwọn eléyìí ń ṣara wọn àwọn eléyìí ń ṣàbìtírẹ́yà ní gbogbo àwọn tẹ̀ kó jọ yìí náà and you know them and you let ẹ kúrò láàrin wọn náà ni lọ́nà fi gbé yín kúrò láàrin wọn Ọlọ́run á mú yín rìnrìn lọ ẹ tí wọ́n lọ jẹ́ kó máa àtàṣì mọ́ yín bàbá wa Banji Akintoye kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ kọ́ àwọn youth mọ́ra àwọn kan wà tẹ́ pé olóòótọ́ ni wọ́n mi ò mọ bàbá yìí mo fọ́lọ́n tí mo sì bra bàbá yẹn wọ́n pe bàbá yẹn ní òkè bí ọ̀run àwọn ayílódó àbáyílógé àbáyílódó náà pé bàbá yìí àwọn náà ń takù bàbá yìí gbogbo nǹkan tí bàbá yìí ń tò sílẹ̀ yìí wọn ò ń fẹ́ tó bá kí n ṣàwọn náà lè pẹ̀lú lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́ tó bá kí n ṣàwọn náà máa lead ibẹ̀ báyìí wọ́n máa dàbẹ̀rù ni lifestyle wọn nìyẹn ẹ rí pé ayílógé yẹn àbáyílódó òsì yẹn bàbá yẹn ó fún ìwé ààrẹ ó náà ti ní òun wà ní central committee àbí committee òfò kan tí gbogbo yín dálé òṣìwò tẹ́kọ̀ fẹ́ máa kóra nù òṣì tẹ́ ṣí Nàìjíríà máa kó wọnú inú Yorùbá nation ṣé bẹ́ẹ̀ pé new mindset la ní ìdí àwọn onídìí gbogbo rọ́bìṣì yìí náà á ní gbogbo òṣì yìí náà ṣé bára òṣì náà ní àwọn olórí burúkú náà tún gbé Dr. Oríire náà wá tí náà tó ń play game láàrin ara wọn tó ń lo pé I know you before gbogbo yẹn àwọn òkú yẹn jẹmọ inú Yorùbá dà ní gbogbo yẹn we want young people we want new mindset gbogbo àwọn young people gbogbo wọn kàn sún sẹ́yìn sí ni gbogbo àwọn youth ń sún sẹ́yìn because gbogbo àwọn old bunch of fún gbogbo náà kóra wọn síbẹ̀ àwọn tó ti báyé ilẹ̀ Yorùbá jẹ́ nígbàtí ilẹ̀ Yorùbá dá níbo Dr. Oríire yìí wà níbo ló wà mi ìfẹ́ ṣánálìsẹ̀ lórí gbogbo owó tó Oríire kólẹ̀ máa ṣáná gbogbo ẹ̀ ṣe lọ kò ń ṣe Yorùbá nation lọ́nà fún personal mọ̀ ẹ̀mẹ̀ kí wọ́n fún yàn lówó personally ó jà pé náà sínú Yorùbá nation àwọn tẹ́pẹ́ wọ́n lò wọ́n wọlé wọ́n yìí máa jáde bó ṣe máa dábẹ̀rù tẹ́pẹ́ Yorùbá nation tó máa die down lọ́lọ́ àwọn pípù yìí fún òun náà bàbá yìí fún àti gbọ́ movement táwọn Ayílógé àtàwọn lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́ rí wọn náà àwọn kan kóra wọn jọ wọn tún ń ṣèrànrìn àbòsí kan lábẹ́lẹ̀ báyìí èmi àwọn máa sọ ti wá but yóò ń ṣẹ́ ní ti I'm not against bàbá ọmọ bàbá lèmi jẹ́ ọmọ mo jẹ́ ọmọ Professor Banji Akintoye lèmi jẹ́ ọmọ lèmi jẹ́ but ibi tí Yorùbá ń lọ sí Yorùbá ju anybody lọ sentiment kò gbúdọ̀ sí bẹ́ẹ̀ pàdípàdí a gbúdọ̀ fi bẹ̀rẹ̀ this one have money no owó wo ṣìwé nìkan ní ṣọ́nà ìṣàkà wọ́n lè sọ bí wọ́n tó gbó owó dọ̀tí owó ìlú náà wọ́n ná máa tó ń pè ní Dr. Oríire yìí àwa ní many proof lórí máa yẹn pé this man is a politician wọ́n lò wọlé ni but ẹ máa wo bọ́n ṣe lò wọlé lára dún àwọn tó ń surround bàbá gbogbo wọn yìí ara wọn náà jọ ń ṣiṣẹ́ pẹ̀ pẹ̀lú àwọn APC ara wọn náà ni gbogbo àwọn bàbá tẹ̀ ń ro àwọn Ayílógé gbogbo wọn yìí gbogbo wọn fake ni gbogbo wọn fake òjẹ́ ń lé orò òjẹ́ ń lé gúdú ni gbogbo wọn àti lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́ ní gbogbo wọn gbà yẹn wọ́n Nàìjíríà ló ń pariwo nígbà tó dójú bàbá nígbà tí ó gbẹ́ ń lé kókó nígbà tí bàbá Sunday wà nínú àjò tó wà ń Kútọ́nù wọ́n Nàìjíríà náà wọ́n fẹ́ tẹ Yorùbá nation mọ́lẹ̀ àwọn ò gbà fún wọn ní nísìnyí àwọn náà fẹ́ máa kó sí front àwọn atápá mọ́bí tó ń lọ ẹ mọ̀ bọ́ ṣe máa ń deceive àwọn èèyàn tó máa ti wọnú gúrùpù ni wọ́n ṣe bí pé Yorùbá nation àwọn bá wá tó bá wá bá àwọn máa bẹ̀rẹ̀ sí mú wọ́ sí lára wọ́n bẹ̀rẹ̀ sí mú sí lára ẹ jẹ́ kí Tinubu ṣe tó bá ti ṣe àbáyín gba Yorùbá nation bọ́n ṣe ń polówó lábẹ́lẹ̀ nìyẹn ìṣètò wọn rí pé ìyẹn onítìrí jáde wọn wá mọ ibi tí ìyẹn onítìrí ń lọ kí ni ìwádìí wọn fún ọ ní another big problem havoc ló jẹ́ fún pé bóyá àwọn fẹ́ mọ ibi tó gbé dáhùn fẹ́ onú gbogbo wọn ṣe ń wádìí òun lè ṣe rí lọ́ra Jẹ̀kúrẹ́ rí tó náà ń ṣe gbàgbàgbà tó ń halẹ̀ káàkiri àti Ayílógé tó náà ń sọ̀rọ̀ bí bàbá tí ò make sense bàbá yìí ò make sense ò make common sense tó bá jágbà ní irúṣẹ́ tó lọ ṣe lọ́dọ̀ dára yẹn tí wọ́n lọ sọ pé àwọn prophet kan náà lè bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ passport ìwé wọn sọ kí ni gan
it's a shame on ṣé yẹ kẹ́ ti mọ̀ pé irú àwọn ọlọ́tẹ̀ báyìí born of the same feather ni pẹ̀lú ẹni tó gbé sórí iṣu ẹ̀ pẹ̀lú Dara tó gbé Ayílóge sórí iṣu ẹ̀ ẹ mọ̀ pé born of the same feather ni gbogbo wọn born of the same feather àwọn eléyìí ìkan bí ó tẹ̀ kán dàrú kán yí but Dara lè máa mọ̀ but wọ́n lò kò mọ̀ kò smart ó kò máa rò pé òun smart ni kí ó kọ́ lanu gbàgbà bí wọ́n ṣe gbàgbàgbà lórí iṣu kan ni máa ló má ta common sense smartness gbúdọ̀ kún ó smart àwọn ilé ọkàn ń lú ẹ ọkàn ń bẹ ó dẹ̀ wọ́n bẹ láwọ̀kọ́ olùlẹ̀ ó tún bẹ lẹ́gẹ̀ẹ́ olùlẹ̀ ó tẹ̀ wà máa sunkún lórí social media pé ẹ wò mí. kò dáná irú life irú nonsense wo irú foundation lẹ́fẹ̀ẹ́ filẹ̀ ẹ̀yin youth Yorùbá nation is above everybody lẹ́yìn Ọlọ́run ọba tó ń rìnrìn àjò yẹn. There should be no settlement on anything, on nobody. Pé eléyìí bàbá nìkan, ọmọ kan lélẹ̀, ọmọ olówó kan lélẹ̀, ìyá kan lélẹ̀. No. Ẹ gbọ́, mo fẹ́ sọ kíní kan fún yín. Irọ́, ẹja fìyẹn lẹ̀, ọ̀rọ̀ tí tó sọ ni. Ọ̀rọ̀ tí tó sọ ni. Ọlọ́run tó ń lo bàbá. Mo ti show several times lórí bọ́lọ́run ṣe gbá àwọn èèyàn dìde pé from nowhere they were not even expecting what they are seeing now. Baba Professor Banji Akintoye, you don't even know. Wọ́n kàn bára wọn nú ẹ̀ náà wọ́n gò mọ̀ pé máa tó yìí. Sunday Igboho gan fúnra rẹ̀ kó mọ̀ kó máa tó yìí. Yìí Onítìrí tó jáde, òun gò mọ̀. Ẹni tó náà bá ń lo ẹ̀fí ilẹ̀ yìí lára. Yìí Onítìrí, please don't near these people. Wọ́n ṣe tán bá rìn. Àwọn eléyìí, wọ́n ṣígbà ni wọ́n. Don't leak out any information. Ẹ má leak any information out. Baba Sunday Igboho ẹ má leak. Yorùbá nation kọjá anybody. Ẹ gbàgbé sentiment pé bàbá kan ìyá kan olówó kan wèrè kan ẹ jẹ́ àgbàgbé gbogbo side yẹn Yorùbá nation ní ká gbà ká má fi bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn olórí burúkú báyìí. Ó ṣe lè rí àpẹẹrẹ gbogbo tí àwọn àti ṣé Ọ̀túnba Olúṣọlá tí yẹn kàn parọ́ ti Dara nígbà tí bàbá sọ pé kẹ́ni ọkọ máa jáde tí mo sọ pé ìdí àbòsí lẹ máa bá Dara láyé ẹ̀ ní báńdì rere àbòsí ni bí tí wọ́n máa ti dàrú tó máa dá wà lẹ́ẹ̀lẹ́ kó lè ní fíàs ṣẹ́rí ara ti ń ta nígbà kan ṣẹ́rí nígbà tó ọkọ̀ ṣe ṣò fún Baba Lẹ́kìtì orí páwọn èèyàn òun mọ́ Baba Lẹ́kìtì bẹ̀rẹ̀ sí spring up tẹ́ bá notice ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà spring up so gbogbo lára yẹn ló wà lára Dara you just want to break the camel's back bó o lè break ẹ̀ tí camel ò bá ti ṣẹ́ Baba Lẹ́kìtì ò ṣẹ́ orin ìrìn àjò tọ́lọ́run ni kò ṣẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ní ò ṣẹ́ kò sẹ́ni tó ṣẹ́ wọ́n ló kàn ń ṣẹ́ra ẹ̀ ò dẹ̀ ṣẹ́ lẹ́dà àwọn lẹ́mọ Yorùbá pẹ̀lú bóyá ń ṣe pẹ̀lú wà tó ń wù yìí kò sọ ọmọlúàbí tó jọmọ Yorùbá ò ní wà tó ń wù yìí a ní ká pọnupọ̀ kájọ bá wọn ọ̀tá jà ní ìwọ ń wá àwọn tiẹ̀ tó bá ń lọ sí wàá máa fà wọn wálẹ̀ wàá fẹ́ báyé wọn jẹ́ wàá fẹ́ destroy wọn which is wrong. Nígbà tí o bá fún everybody ní 2 weeks pé everybody gbọ́dọ̀ ṣe pé anybody kí ló tún mú ẹ tún lọ máa pa àwọn ilé ìwà ṣe kán lè takò Baba Lẹ́kìtì just for what just for okay gbogbo àwọn ṣòtú ṣe kí ló derive me by that's what I just don't get the point I just don't know the fact kí ló derive me nígbà tí wọ́n ní jogun omi everybody stay silent kó máa ṣe wàhálà ká paná ẹ̀ àkọ́kọ́ ó bẹ̀rẹ̀ ó gbé Baba Lẹ́kìtì ó kọ́ báyé ó rò pé báyé yóò dẹ̀ rí bàjẹ́ ayé kan dà sí ayé Baba Lẹ́kìtì kan dà sí everyday ni that's one thing you don't know ayé ẹ̀ ń dà sí everyday ni ìkejì náà ó tún gbé bàbá Ayílóge náà wọ́n á fọgbọ́n ta sí Ìyá Onítìrí Ìyá Onítìrí ló ń sọ pé ìyá ìwo ni kó wálé ìyá ìwo ni wọ́n ń jọ wà ní ìyá ìwo ni kó wálé wọ́n náà ń sọ̀rọ̀ bí kìkìnní ẹni tó bá wo ṣe ìyá ti rí ibi tó fi sí bóyá ń ṣe ó ṣàn wá kán lè rọ́bìṣì Ìyá Onítìrí pẹ̀lú wa ti Ayíbíoge nínú Ayílóge bàbá àrànù yẹn náà tó ń ṣe bí àgbàyà pẹ̀lú ẹ̀mẹ́rẹ́jì lójú tẹ́ ń ṣe rádaràda wa ti bàbá yẹn wa ta Ayílóge yẹn ń ṣe rádaràda lórí ṣó àyín kan bàjẹ́ bàbá yẹn ti sọ̀rọ̀ yẹn pé it's not a good leader àgbà kò ń ṣàgbà tí wọ́n lè tẹ̀lé yẹn Ayílóge yẹn kò ń ṣàgbà tẹ̀lé àgbà tí ò dání those are the ara àwọn green snake under the green grass tó ń jẹlẹ Yorùbá lásìkò ní Ayílóge èmi mo sọ bẹ́ẹ̀ bàbá náà sọ pé àwọn fi jẹ́ kí náà this man is not for Yorùbá nation àwọn eléyìí máa dà wá gbẹ̀yìn ni àwọn eléyìí máa dà wá gbẹ̀yìn ni
wọn náà ti kékeré láti ń pẹ̀ka ìrókò tẹ́ bá gbà wọn ilé láàyè tá bá gbára Yorùbá nation àwọn ilé yóò ní jẹ́ ká gbé ayé mi the same method táwọn àánú Nàìjíríà náà ìbá máa live nílẹ̀ Yorùbá because ayé òṣì yẹn ayé òlé yẹn jìbìtì tó ti wà ní blood wọn òun náà dẹ̀ ni Dr. Oríire tó gbọ́ àtó náà wáyé àwọn oníjìbìtì làwọn ilé àwọn ilé dẹ̀ náà kó sínú Yorùbá nation tá a máa rò pé aláwọn èèyàn kọ I don't trust any gbogbo àwọn tó bàbá kó síbẹ̀ gbogbo àwọn tó sọ̀rọ̀ ní bàbá I don't trust any of them ẹ kọ́ àwọn youth síbẹ̀ gbogbo àwọn youth ń sẹ́ ti gbogbo wọn sẹ́yìn àwọn tó ní good mindset ẹ ti gbogbo wọn sẹ́ gbogbo wọn bẹ̀rẹ̀ sí káwọ́ sẹ́yìn sí nobody wants to say na kankan wọ́n iṣẹ́ máa wọ̀ àwọn òde gba àlè wòyìn mọ́ ẹ̀yin bàbá yà àlè wòyìn mọ́ àlè wòyìn mọ́ ẹ̀ lè wà wá wọnú gbó mọ́ ẹ̀ lè wà wá gbó mọ́ no enough is enough ẹ jẹ́ kí youth kó bọ́ síbẹ̀ kẹ máa trade wọn kẹ máa fi hàn wọn ẹ má tún kọ́ àwọn àgbàlagbà tí wọn gbogbo wọn only corruption ọkọ mọ̀ the same thing náà bèbè àgbàlagbà tó ń gbé sórí tó head media náà ìyẹn kí lórúkọ ẹ̀ Oseni gbogbo náà plákù lábẹ́lẹ̀ ṣe Oseni lọ́ọ̀yà Jẹ̀kú rédíò ayélujára gbogbo wọn ń ṣe anọ́dá lẹ́yìn ó yìí máa jáde Ọlọ́run máa tún wọn kú láìpẹ́ yìí Ọlọ́run máa tún wọn kú láìpẹ́ yìí ní Oseni yìí ẹkú gbọ́ àwọn dísè máa gbalagbẹ̀ kí ni ọba yẹn wá ń di mídíà kí ló wá ń di ẹ̀ ẹ káwọn yóò tún síbẹ̀ àwọn tó máa free people tó máa free àwọn from mental slavery yìí àwọn people in slavery àwọn bàbá yìí ó ti wà used to it ẹ káwọn yóò tún síbẹ̀ tó máa free from mental slavery completely nílẹ̀ Yorùbá ẹgbọ́n wọn sí yóò ní tìrín sọ she motivate ó máa energize àwọn youth ẹni tó bá ti gbóhùn máa yẹn àrẹ àyá that's what we want gbogbo ẹ ti ń dáná yá ló tún gbé dìde ẹ̀rẹ̀ tí wọ́n ń bínú ẹ̀ wọ́n ń tẹ̀lé àwọn òdùwèrè tí wọ́n ń bínú ẹ̀ yìí for no reason tí wọ́n rí kankan achieve nígbà tí Yorùbá ti ń sọ ti bẹ̀rẹ̀ wọ́n rí kankan achieve ìyá ìdí ń sin abẹ̀sí rí limelight Ọlọ́run ló ràn ẹ̀ lè di lọ́wọ́ ẹ̀ lè dí unity lọ́wọ́ wàláhì ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ tó gbé sáré gan bọ̀ ẹ má kó pọ̀lọpọ̀lọ ìjò yín ẹ má kàn fi máa ba ìrètọ́ lọ ẹni tó bá dínà Ọlọ́run máa sìn yín ni ogun máa pa yín ayé yín máa bàjẹ́ gbogbo yín lójú ọ̀nà ayé yín ò ní dá gbogbo yín gbogbo ẹnìbọ̀ tó bá lọ ń dènà yóò ní tìrí tó bá ń dènà ilẹ̀ Yorùbá nation ayé ò ní dá tọmọtọmọ tìrántìrán àtẹ̀yìn alábòsí mẹ́díà tó gbé tẹ̀ kóra yín jọ tẹ́ wọ́n máa lọ gang up tẹ́ wọ́n máa ṣe nǹkan tẹ́ wọ́n máa fi discourage àwọn èèyàn tẹ́ wọ́n máa ṣe nǹkan tó ní mọ́nà àwọn èèyàn dùn tẹ́ kan rí wọn ṣe lórí show yín dára gbogbo yẹn pọ̀ báyẹn mi ìbọn gúrùpù fún tẹ́ kóra yín jọ irú orí burúkú lélẹ̀ kó má sí common sense pé pẹ̀lú bá ṣe lajú tó bá ṣe ní experience tó bá àwọn politicians ṣe ń ṣe ní Nàìjíríà kẹ́ má ní wisdom rárá pé àwọn ilé ọ̀hún bó lè bọ́ lélẹ̀ yìí o ká máa mú wọn kọ̀ọ̀kan ká máa ṣàwọn kọ̀ọ̀kan ẹ wo simple very simple tree tó ń gbà wọlé sí ọ̀dọ̀ bàbá lára ká gbà pé bàbá wa ti dàgbà kí bàbá fún àwọn pín authority ẹ̀ fáwọn kan kò ń ṣe irú àwọn ilé àfẹ́ gbogbo àwọn ilé yìí Ògúnríbidó wà ń bẹ̀ this man is smart ẹ fún Ògúnríbidó ẹ fún let him lead the media Ìjìnlẹ̀ Marcus náà wà ń bẹ̀ ẹ jẹ́ kó lead ẹ jẹ́ kó lead àwọn ẹwọ gbàtàwọn Yorùbá ṣe ń gbàtàwọn ìgbàlagbà yìí tán kóra wọn síbẹ̀ Ayélóge lọ́ọ̀yà Jẹ̀kú rẹ̀ ẹwọ gbogbo yìí yamayama wọn kàn wọ́n lẹ̀ wọ́n ṣe gbàṣàgbàṣà bẹ́ẹ̀ torí òpè gbogbo wọn kó dókítọ̀ wọn kó pòfẹ́sọ̀ wọn kó sátífíkẹ́tì dání common sense báàbù ẹ jẹ́ sọ fún Yorùbá nation kó gbogbo yẹn jẹ o Yorùbá nation kó gbogbo yẹn jẹ ẹ gbà bẹ́ẹ̀ Yorùbá nation kó gbogbo yẹn jẹ Yorùbá nation máa lọ bẹ́ẹ̀ yẹn ò lọ ẹ dúró síbẹ̀ Yorùbá nation máa lọ ìṣojú ló máa ṣe ìṣojú ló máa ṣe ilé ìta wá fẹ́ lo Dr. orí ibú àbíkílẹ̀ ń pè oríire àbíkílẹ̀ ń pè oríire wo ló ní orí wo ló ní kó sọ àwọn tó ti ṣe lẹ́kìtì oríṣiríṣi ìròyìn la gbọ́ nípa ẹ̀ náà ta ló fẹ́ sọ pé òun ọ̀mọ̀ ẹ̀yìn ará Èkìtì díẹ̀ ó tọ́ bẹ̀ fáàtì bẹ̀lẹ̀ ti gbọ́ lẹ́nu ọmọ Lúkà fáàtì bẹ̀lẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá lẹ́kìtì about this man is a core politician
ṣáwọn ilẹ̀ tó fẹ́ kó wá rule àní à ń sọ̀rọ̀ pé fresh blood àwọn youth ní kó wá rule ní kẹ́ gbé Yorùbá nation lé lọ́wọ́ àwọn youth ní kẹ́ kó síbẹ̀ kẹ́kọ̀ọ́ máa advice àwọn youth yẹn ni you don't need to participate bí ìyẹ̀wò oníṣẹ́ ṣe ń sọ follow this woman yẹn pé woman yìí ń fún wa ní a lot of limelight gan táwọn youth fẹ́ nǹkan táwọn youth fẹ́ lọ nínú woman yìí ń fáwọn èèyàn jáde ọlọ́mọ tún gbé lómi jáde kò tún tọ́ síbẹ̀ ibi tọ́nà ti ń gbé Professor Banji ó gbé Sunday Igboho ó gbé yòó a tún gbé lómi jáde pé another method ló máa tún ṣe tiẹ̀ we have to embrace all of them but kí nìkan máa create ọ̀tẹ̀ àwọn alábòsí àwọn oníjẹkújẹ pé àwọn pàdé ọmọ ọ̀rẹ́ mi ní gbogbo àwọn pàdé kú gbogbo yẹn dànù jáde àníra ọmọ ọ̀rẹ́ òṣìwò wọ́n tẹ́ kí bàbá wọn ò lè corruption ló fi tọ́ wọn dàgbà no mindset ní Yorùbá need no mindset á ní gbogbo eléyìí. I need gbogbo eléyìí I need gbogbo nonsense yìí Yorùbá level ti kọjá gbogbo yẹn gbogbo àbọ̀sẹ̀ ẹ̀wọ̀n kan ti pọ́n ní kọ́ máa rí bàbá mọ́ kí ní kọ́ ní kan yóò gbogbo yẹn alábòsí o máa tún bẹ̀rẹ̀ tó máa ṣe ń gé kẹ̀ẹ̀kan wà tún wọ̀ mí ìyẹn wọ́ dára o tún ní tó bẹ́ẹ̀ pẹ́ bẹ̀rẹ̀ mi ìwọ náà ló máa ń da gbogbo ẹ̀rù ṣáá ni tó máa ní kójú wọ́n náà ló máa dàrú wọ́n máa gbáwájú wọ́n máa gbẹ̀yìn gbogbo social media gbogbo yẹn ló ń sá fún ẹ ṣé bàbá lò búrí ni àbí Sunday Igboho lò búrí ni tí proof wà tuntun lọ ti gbẹ̀dúngbà yẹn no you have to change your character o lè change náà wọ́n ní a fool at 14 a fool forever ni o lè change mi ò rò pé o lè change pẹ̀lú bí mi ṣe rí o àfi tọ́nà bá sọ̀kalẹ̀ wá lókù ló lè change because kí ni ó dà pé ó ti wà no blood because I don't see the reason tó máa fi mark ṣerú gbogbo orúkọ bá nínú pẹ̀lú Yorùbá nation I don't see the reason you have to grant all this kind of interview calling this kind of nígbà tó bá sọ pé ẹnìkan máa pè níbo níwọ̀n ẹ̀ṣẹ̀ tí wọ́n lọ ń pè yàn wọ́n lọ ń pè Ọ̀túnba Olúṣọlá àwọn Ọ̀túnba Wòlú ta ló fún wèrè yẹn lọ́túnba Ọ̀túnba Òṣìwò gbogbo tó máa ń ṣe Yorùbá ní gbogbo tó máa ń ṣe Ọ̀túnba Balógun kìnnìkan ó máa ń wu yín lórí nonsense doctor lọ́yọ̀ òfò tán ní common sense. Simple common sense lásán wo tó ìpèrè media kátẹ nípò tí ẹ yóò law school media yín ò mí but common sense wà tí wọ́n máa apply àwọn bí wọ́n wà very sensitive tẹ́pẹ́ you just play around it you don't make it messy you play around you don't make it messy ibi kan àwọn máa tẹ́pẹ́ èèyàn máa jẹ́ kó look messy but àwọn mi ò ní jẹ́ kó look messy mi gan mi ṣe journalist but ordinary common sense ni but tó máa ti jó nílà pé ó kàn wáyé àfẹ̀mí kó destroy ẹlòmíì kó destroy ọmọlàkejì nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn they just misbehave the same thing náà Máyégún orí Máyégún òun náà wà sensitive mi rò pé ọ̀bọ yẹn ó máa smart ní ju level tèmi fi wò ó nǹkan rí pé Máyégún gan ọ̀bọ yẹn ogun smart ó kàn ń ṣe bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ìyẹn Máyégún ṣe bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ rárá wọ́n tún sọ̀rọ̀ Abíọ́lá mọ́ ìsẹ̀kó tó pẹ̀lú little exposure tó níyẹn ó yẹ kó lo 2+2 ẹ̀ kó make sense ẹ̀ wà bọ̀ ó dà pé ó wise ó dà pé ìwọ náà wà náà tẹ́pẹ́ tí kí ní bá ti wò ó rí ẹ̀ báyìí ó máa ń ṣáàkì òun lè control ara ẹ̀ ó ti wo fíẹ̀ tó bú bàbá tó ń sọ tó bú bàbá tó ṣe gbogbo ẹ̀ mú kàn pé wẹ́ ìwọ̀n pé yẹn lè bínú gba ọ̀bọ̀n wá rí pé kò ṣe pé bínú rà pé ìwọ gan ó gẹ́tà ara ẹ̀ ju táwọn èèyàn fi ń wú ẹ̀kọ́ ní level tó wà olóògan èmi lè sọ fún ẹnìkan náà mo nígbà tí mo rí tó ti wá agbára àti mo rí pé àsan orí la rí inú agbára mo ní pé eléyìí alábòsí ni pé kò ń ṣe ọmọ rí mo sọ fún ẹnìkan ìpàdé mi kan mo sọ fún ní nígbà tó lọ ń ṣe voting kan tí Máyégún tó jẹ mo kàn nígbà mo rí tí táàrí gan agbádá àwọn gan sef wọ́n ń sọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ máa fi style máa ṣe sọ̀rọ̀ ló ń sọ yẹn ṣé viewers ló ń wà ní o lo common sense Máyégún gbà mí sọ fún ẹ mo wá náà fún àṣẹ máa báyàn sọ̀tọ̀ rẹ̀ o lo common sense rárá o ti ẹ̀yà rẹ̀ ń bìrìn rárá tó o bá ṣe ìbáyàn kúrò Yorùbá nation máa kó dọ̀tí ẹ wá tó bá wẹ̀ pé ó ń tẹ́ lára pọ́n náà gbá kiri náà bàbá náà gbá lápá kó yìí ní sùúrù náà sọ fún ẹ o dẹ̀ gbá gbogbo ẹ̀ parí bí ẹni tó ya wèrè kí ló ń ṣe ẹ́ ṣé ó ní nǹkan míì bẹ́ẹ̀ tó fẹ́ mú bẹ́ẹ̀ ni ṣé ó ní nǹkan tó fẹ́ mú bẹ́ẹ̀ ni wá gbá gbogbo ẹ̀ parí bí ẹni tó rí ẹ̀ ya wèrè ni wọ́n á rò pé bí wọ́n tó kó fóyìnbó wọ́n á rò pé bí àwọn kan ti fóyìnbó kó wọ́n tó fóyìnbó náà kí ló ń ṣe kí ló ń jẹun lórí ẹ̀ ṣọ́rẹ́ náà kó tẹ̀ ṣe bí ebe mature somebody
ó jẹ́ ní tiwájú mọ́ bó ṣe wà ẹ̀. kó máa ṣe bí ẹni tó rí yóò pé àwọn ọ̀tá tó yẹ ká face kájọ máa bájà àwọn tó bá elevate àwọn èèyàn lẹ́fẹ́ máa bring down. wọ́n á sọ wọ́nì yìí ni ẹlòmíì ní Yorùbá nation yìí ẹlòmíì nínú àwọn media ẹlòmíì ò ní bá àwọ̀ Yorùbá nation ẹ gbà bẹ́ẹ̀ ẹlòmíì ò ní bá àwọ̀ ẹ gbàdúrà kí ẹni tó bá ń ṣe Yorùbá tọkàntọkàn á wọ ọlẹ̀ Yorùbá yìí á jọ wọ̀ but àwọn tó ṣe tọkàntọkàn ẹ̀ ní wọ̀ èmi aṣojú yín but ẹ̀ ní jèrè ilẹ̀ Yorùbá because ìṣe yín ìwà yín kò ṣe fún lọ síwájú ilẹ̀ Yorùbá yìí máa ń ṣe kan pẹ̀lú làkàyè kò ṣe làkàyè nìkan àwọn kan wà pé yes kò sí pé rere sentiment ò gbúdọ̀ wà ń bẹ̀ ẹni tó bá ṣe nǹkan tí ò dá ká sọ pé nǹkan tó ṣe ò dá ni kò tó bá ṣe ò ṣe dá nìyẹn simple as that. o bá jọbọ o bá jojo o bá jẹ níbo ni tó bá ṣe nǹkan tó dá let's call a spade say look what you doing is wrong. Ìmájà tún bẹ̀rẹ̀ pẹ̀lú pàdípàdí government ọ̀rẹ́ government family based government ọ̀rẹ́ mi ni olówó ni ó fún mi lówó ó ti ràn mí lọ́wọ́ rí kí ni gbogbo rọ́bìṣì yẹn Yorùbá nation ní gbogbo yẹn new mindset lánàá ní ìsẹ́ new nation new way of thinking new way of reasoning new way of viewing things new way of talking káwa happy kí everybody were happy together love peace and love everywhere láàrin Yorùbá sọmọ Yorùbá. Kò ń ṣe àwọn ilé tán kàn kóyín jọ tán fẹ́ máa create problem fẹ́ fọgbọ́n fa gbogbo ẹ̀ sẹ́yìn. Bàbá ibà kan yóò tún mọ́ra àwọn bàbá tẹ́ ń lò wọ́n yí àwọn bàbá yóò wọ́n ṣe hàn wúlò ayélujára yọ dànù jàre sẹ́ni ẹ̀gbọ́n dànù lọ́yà Jẹkúrẹ́dẹ́ yọ kúrò ń bẹ jàre gbogbo àlè wọn Nàìjíríà náà wà àwọn ọmọ wọn Nàìjíríà gbogbo wọn wà náà ṣe tẹ́lẹ̀ wọn Nàìjíríà náà ṣe gbogbo àwọn yóò tán tí wọ́n rán ọ̀nà tẹ́lẹ̀ tọ́n tún rọrùn tọ́n tún sáré tẹ́ ẹ̀pá ogun wọn ti sẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ́n ni wọ́n kéré wọn mọ́ ń pa ẹ̀ àwọn ní mọ́ ń pa ẹ̀ àwọn tó tún bẹ̀rẹ̀ káwọn àwọn ilé ẹgbẹ́ wọn Nàìjíríà náà pariwo. master fídíò yìí bí mi fẹ́ kó gùn jù so nǹkan mo ní sọ ni ẹ yẹ kí ẹni tó bá mọ̀ pé ọ̀rọ̀ ta bá àwọn kó lọ tún wọ̀ ẹ̀ ṣe pọ̀ táwọn kan wà wọn lè tún wọn ṣe máa yọ wọn ni ẹ máa yọ wọn kúrò ń bẹ́ẹ̀ irú ìdára yẹn ó yẹ kán pátì ni nemesis ló jẹ́ sínú media Yorùbá nation she's creating a lot of havoc fáwọn èèyàn kàn ń ṣe nonsense ṣááwó kókó lè fi get viewers káwọn èèyàn lè padà sọ́nà kọ́ ló pẹ́ òun ní connection òun mọ̀yàn nígbà tó bá pé ńgbà yẹn ó máa ń rò pé òun ti arrive ni àwọn báyìí wọn tún pè mọ́ sí i ó tún lè pọ́n àwọn ti yọ òun lẹ̀ á tún máa feel ẹni ó kàn máa ń lo báyìí ní upside down bí current tí ó gbádùn ni. She's good tó bá ṣe show she's good but tó bá ti ń bẹ̀rẹ̀ sí ti lára bọ́ ẹ̀ she's just nonsense. ẹ wo mi fẹ́ sọ̀rọ̀ jù jàre tó bá yẹ kó bọ́ta fún mi ò rán yàn bá bọ́ta fún mi bọ́ta fún mi ò rán anybody o mi sọ jù báyìí lọ ó dàbọ̀ Yorùbá nation will stand bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ìyàwó ní tìrí don't give ẹ̀ dẹ̀ má fi hàn wọ́n ẹ jẹ́ kó máa wádìí ẹ má fi hàn wọ́n mọ́ don't tell anybody your plan. Gbogbo àbòsí tẹ̀ ń ṣe ńlẹ̀ ẹ̀yin lọ́yà Jẹkúrẹ́dí ayílóge ayílu nonsense pẹ̀lú gbogbo yín dr orí ibú gbogbo yín tẹ kọ́ra yín jọ àti Ọ̀túnba Olúwèrè gbogbo yín kọ́ra yín jẹ ẹ̀yin ó máa lé gbogbo yìí ẹ̀yin ó lò sí aláyé bàjẹ́ kó sí yín lọ́jàre nídìí ilẹ̀ Yorùbá a ní gbogbo yẹn lẹ́tọ̀ sẹ́yìn ẹ̀kọ́ ìgbà YouTube kan bọ́ síbẹ̀ ẹ̀dẹ̀ ń dúró gbà YouTube ẹ̀rọ gbà YouTube sẹ́yìn gbogbo YouTube tún sún sẹ́yìn sí náà àwọn ìgbàgbà kan wò wọ́n kàn pa àwọn àgbàgbà tó ń ṣe wèrè yìí náà tó fẹ́ máa kó síbẹ̀ ègé ẹ ṣọ́ra yín o á da ogun ẹ̀rú sìn ẹ ṣọ́ra yín o ẹ lè dá Yorùbá nation ara yín a máa dà yín rú ni ẹ̀yin ò lè dá Yorùbá nation rú àwa máa dà yín Ọlọ́run máa dà yín rú Ọlọ́run máa bá yín jẹ́ nonsense ó dàrọ̀ jàre gbogbo ilé.